fún nǹkan ọmọkùnrin tó kéré ju ọjọ́ orí ẹ̀ lọ èyí tó lẹ àtèyí tó tètè ń dára sílẹ̀. bẹ́ẹ̀ ni torí oríṣiríṣi ìpèníjà ló máa ń fa kí nǹkan ọmọkùnrin kéré ó ń lọ́wọ́ ayé nú ó dẹ̀ ń ṣẹlẹ̀ náṣọ́rà tí wọ́n bá ti pé age of 40 tó ti ń láwọn ìpèníjà challenges kọ̀ọ̀kan tó rọ̀ mọ́ nǹkan ọlọ́mọkùnrin bíi prostate enlargement bíi pé ó ní diabetics bíi pé ó láwọn weak erection ẹ̀jẹ̀ ò flow nínú vein nǹkan ọlọ́mọkùnrin ẹ̀ mọ́ bíi ti tẹ́lẹ̀ á dẹ̀ fẹ́ control health ẹ̀ bó ṣe ń control health ẹ̀ yẹn nǹkan ọmọkùnrin rẹ̀ ó mọ kéré àbẹ́lómi tí wọ́n di bímọ bẹ́ẹ̀ tí wọ́n bá di bí ẹni tí ọmọkùnrin ẹ̀ kéré tó pé ó bá bẹ́ẹ̀ wọ́n bímọ bẹ́ẹ̀ ni nǹkan ẹyọ kan tó lè ṣe ni pé irú àwọn egbòogi tá a fẹ́ ṣe yìí ó lè lò ṣùgbọ́n a máa jẹ carbohydrate food oúnjẹ òkèlè la máa jẹ sí ló fi lè rí ìyípadà díẹ̀ ẹni tí wọ́n bímọ bẹ́ẹ̀ kó má jà ń pata púpọ̀ but àwọn egbòogi yìí ń ṣiṣẹ́ kóòdù tó wà ń bẹ nìyẹn ṣùgbọ́n àwọn tó ẹ pé ó ti tóbi tẹ́lẹ̀ oríṣiríṣi ìpèníjà kan ló kọ́ sí ẹ̀ ló ń jẹ́ kó kéré gbogbo nǹkan tó bá òkú fa then ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ ní evil word àbọ̀kùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ torí tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin yẹn yóò sá wọlé bẹ́ẹ̀ ni torí power ti kúrò ń bẹ̀ so gbogbo nǹkan tó fà á tán fi mú nǹkan ọmọkùnrin bá mi gẹ́ẹ̀tì egungun ẹsẹ̀ màálù bá mi gẹ́ẹ̀tì egungun ẹsẹ̀ òbúkọ bá mi gẹ́ẹ̀tì egungun ẹsẹ̀ ẹṣin bá mi gẹ́ẹ̀tì oko ẹsẹ̀ yẹn àwọn haúsá ń pè ní àyú ẹ gẹ́ẹ̀tì ẹja òjìjí ẹ gẹ́ẹ̀tì èpo igi ìjẹ̀bù ẹ gẹ́ẹ̀tì ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú ẹ gẹ́ẹ̀tì èso pàǹdọ̀rọ̀ ẹ gẹ́ẹ̀tì èpo igi apá tewétẹ̀gùn ẹ̀mọ́ àgbò ẹ gẹ́ẹ̀tì kànáfùrù àti ìyèrè ẹgún lágúnmu ẹ sọ di powder kó kúnná tó bá tutù ẹ sa sí bòjì kó kúnná bí etí ẹ wá máa lo ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ ṣíbí kan tó bá ku wákàtí kan tó fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ pẹ̀lẹ́kọ̀ gbígbóná àmọ́ ẹ máa make sure pé ẹ ń àdì oyin sí gbogbo àwọn iṣẹ́ tó bá lọ báyìí o ò lè fẹ́ pàǹdọ̀rọ̀ kú ń bẹ̀ bẹ́ẹ̀ ni o ò lè fẹ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kú ń bẹ̀ àtàwọn nǹkan míì ó ti yé yín nísìn so wíìkì tá a wà yìí tọ́pìkì nǹkan tá a fẹ́ wà fún jù ní lórí nǹkan ọlọ́mọkùnrin tó kéré bóyá wọ́n mu ní fúwòdà bí èké nínú ìpèníjà fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀ fẹ́ èké nínú ìpèníjà ẹ̀ WhatsApp lórí +2 3 4 8 10 9 13 14 25 síwájú kó o tó wá ṣiṣẹ́ yìí má jẹ̀mú iṣẹ́ yìí àbí tó o bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní bẹ́ẹ̀ ni olúwa ní ẹ ti sàárà ṣáájú kádùá lè gbà àdúrà ètò àdúrà náà lélẹ̀ ìtúsílẹ̀ ló wà lórí nǹkan yìí both natural and spiritual ló ń ṣiṣẹ́ fún ẹ fi account number ní charity account ní 2044237680 lẹ́ẹ̀kan sí 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run lónìí èmi ò ní fún yín lófo confam work lèmi ń filẹ̀ fún yín.